الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد ní àárọ̀ tóní àtinú tírà Madariju Salikin tí al-Imam Ibn Qayyim al-Jawziyya rahimahullah. A máa ka àwọn ọ̀rọ̀ nípa ọlá tó ń bẹ fún al-khawf min Allahi subhanahu, ọlá tó ń bẹ fún ìmábẹ̀rù Ọlọ́run Ọba Allah ní kọ̀kọ̀ àti ní gbangba. Àwọn ọlá tó ń bẹ fún ìmábẹ̀rù Ọlọ́run Ọba yìí a sì gbọ́yé látorí ahọ́n àwọn olùmọ̀ dáadáa, àwọn ẹni ire tí wọ́n ti lọ nínú àwọn salafuna as-salih. Ìnilá kọ̀kọ́ nínú wọn Abu Hafs قال أبو حفص الخوف صوت الله يقوم به الشاردين عن بابه. Abu Hafs ní ìbẹ̀rù tẹ́ ń wò yẹn, ìbẹ̀rù tó Olúwa wa jalla subhanahu wa ta'ala tó ní kó máa bẹ lọ́kàn àwọn olùgbàgbọ́ òdodo sí ọ̀dọ̀ òun látara àwọn ọ̀rọ̀ tó máa ń sọ nínú Al-Qur'ani Karim, ọ̀rọ̀ nípa náà, ọ̀rọ̀ nípa àwọn ẹ̀yà tó ń bẹ lọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni Olúwa fi ń dẹ́rù bà wá ni. Àwọn ọ̀rọ̀ yẹn tó fi wá ń dẹ́rù bà wá yẹn, ara àǹfààní tó ń bẹ ńbẹ̀ ni pé yóò máa jẹ́ sáwtún, yóò máa jẹ́ bílálà èyí tí Olúwa jalla subhanahu tí ó fi máa túnṣe, tí ó fi máa kọ́ lẹ́kọ̀ọ́ ash-sharidina an babihi, àwọn tó bá gúnrí kúrò níbi ilẹ̀kùn àánú rẹ̀. Ilẹ̀kùn àánú Olúwa náà l'àlìjẹ́nà. Àlìjẹ́nà ló yẹ kí ẹ̀dá wọ̀, àlìjẹ́nà ló yẹ kí ẹ̀dá kó máa tàmá, ṣùgbọ́n látara ìfẹ́nú, látara yòdòyìndé ayé, ọmọnìyàn yóò filẹ̀ kàlìjánà lẹ̀, yóò sì fẹ́ máa wọ inú ilẹ̀kùn náà lọ. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama ó ní àlìjánà tẹ́ ń wò yẹn, in ta fi rọ kiri káàrẹ̀ alamakari ehù ni, in tí ò kí wọ ọkàn láti ṣe ni. Bí kí ọkàn dìde lásùbà kó wá kírun ní mọ́sálásí, kò rọrùn fún ẹ̀mí kó fi orún lẹ̀ kó wá kírun fólú ẹ̀dẹ́dà láàárọ̀ kùtùkùtù nígbà tó orún ń dùn, ọkàn ò ní fẹ́ ṣe. Láàrẹ náà ni àwẹ̀ gbígbà, kó wú ẹ̀mí kó wọ́n fi ebi parẹ̀. Láàrẹ náà ni òdodo sísọ, wọ́n nírọ́ ló ń tà, òdodo kì í tà, tó rọ àwọn èèyàn lọ́rùn, ó rọ ẹ̀mí lọ́rùn kó mọ́ parọ́ kó bá lè rọ́nà lọ nílé ayé. So ìmọ̀ sòdodo yẹ, ìmọ̀ gbàwẹ̀ yẹ, ìmọ̀ yọ zàká yẹ, ìmọ̀ kírun sásìkò yẹ, gbogbo àwọn nǹkan yẹ a máa lè fẹ́ mi láti ṣe. Àwọn nǹkan yẹ wá lélẹ̀ Olúwa jalla subhanahu ló fi rọ kiri káàlì jẹ́nà. Ànábì wa tẹ̀síwájú sallallahu alayhi wa alihi wa sallam, ó ní tàfírọ kíríká náà jahannama, òun náà ni àwọn yòdòyìndí, àwọn nǹkan tí ẹ̀mí tó fẹ́ wọ́n fà sí, bí ìsìná ṣíṣe. Ẹ̀rí ìsìná nígboro lónìí ó ti di tọrọ fọ́nká, àwọn kò lè rárá láti ṣe ìsìná kó lọ dẹ́dà kó wọ́n ṣàwà lónìí zìná. Káparọ́ ó yízi fáwọn ọmọ aráyé lónìí, kálù jìbìtì ó yízi fáwọn ọmọ aráyé lónìí, kásàbòsí ó yízi fáwọn ọmọ aráyé lónìí, káṣẹbọ ó rọrùn fáwọn èèyàn, ẹbọ ṣíṣe ó ti rọrùn fáwọn èèyàn. Kódà
àwọn èèyàn tó ń fẹ́ bọ́ ṣe fáàrí láwọn ọjọ́ tòní pé gbogbo àwọn náà làwọn máa ń sóògùn, gbogbo àwọn làwọn máa ń sóògùn, gbogbo àwọn làwọn máa ń ṣẹbọ bú ohun o, Ifá ohun ó là jí kí o, Ifá ohun ó là jíbọ́ o, ránì tẹ́lẹ̀ gbójúlé yẹn tó bá ń tẹ́ni Ifá lòun gbójúlé ń tóhun ẹ̀rí wọ́n tó ń fi ẹbọ wọ́n tó ń fi ṣe fáàrí. Ara ìtọ́kàn máa ń fà sí nìyẹn, ara ń tọ́sí fi rọ kíkà náà jahannama nìyẹn. Sọ́lọ́ ẹ̀dẹ́dà jalla subhana wá gbé àwọn ìbẹ̀rù kalẹ̀ láti máa gẹ́ pàṣán fún ẹ̀mí tó wá fẹ́ ṣe dáadáa pé mọ́mọ́ wọnú ilẹ̀kùn náà lọ, inú ilẹ̀kùn àlùjánnà ibẹ̀ ni kó máa bọ̀ sí. Ilé náà ni ìtumọ̀ ọ̀rọ̀ afádáadáa ní Abu Hafs tó ní al-khawfu sawtullahi yuqawwimu bihi sharidina an babihi wa qala. Afádáadáa tá dárúkọ wọn ìwọ́n tó wá tẹ̀síwájú, wọ́n ní al-khawfu sirajun fil qalbi, wọ́n ní ìbẹ̀rù tó lọ ẹ̀dẹ́dà jalla subhanahu wa ta'ala tó làkalẹ̀ nínú ẹ̀sìn, wọ́n ní sirajun fil qalbi, àtùpà ní nínú ọkàn, àtùpà ní ìbẹ̀rù jẹ́ nínú ọkàn. Tó bá rántí iná jahannama, tó bá rántí ìyà tó bẹnu jahannama, tó bá rántí àwọn ìyà oríṣiríṣi táwọn ọmọ náà jahannama tí yóò jẹ, olùwẹ̀dẹ́dà kó mọ́ sí ọlọ́mọ náà jahannama, ọkàn yóò sì wárìrì. Òkùnkùn tó ń bẹ nínú ọkàn yẹn, ìbẹ̀rù tó níyẹn yóò sì tan ìmọ́lẹ̀ sí, ọkàn rẹ̀ yóò sì di tó nímọ́lẹ̀. Bihi yabsuru ma fihi min al-khayri wa sharr. Afáàní bihi, ìbẹ̀rù ó ní àtùpà tọ́mọ nìyàn tí ó fi mọ́ ríra kí ló dáa kí ni ò dáa, bá eléyìí ló dáa, olùwẹ̀dẹ́dà léléyìí dáa, pé tó bá ṣe yóò wà lè Jánnà, olùwẹ̀dẹ́dà léléyìí ò dáa, pé tó bá ṣe iná ni yóò wọ̀. Ó ní wa kullu ahadin, afáàní wa kullu ahadin idha khiftahu harabta minhu. Ìṣesí ọmọnìyàn ni pé tọmọnìyàn bá ń bẹ̀rù ọmọlàkejì rẹ̀ yóò máa sá fún. Tẹ́nìkan bá ń bẹ̀rù ọmọlàkejì yóò máa sá fún, kò ní fẹ́ pàdé ẹ̀, kò ní fẹ́ rí. Illa Allahu azza wa jal, afúlùwẹ̀dẹ́dà wa jalla subhanahu wa ta'ala, fa innaka idha khiftahu harabta ilayhi. Olúwa wa lọ́ba tó jẹ́ pé idha khiftahu, tó bá ń bẹ̀rù rẹ̀ lódodo ní ti ìbẹ̀rù òdodo, harabta ilayhi, ó sáré tìkẹ́tìkẹ́ lọ bá ní. Olúwa sọ nínú al-Qur'an al-Karim, ó ní fafirru ila Allah. Olúwa ní kánábí máa sọ fún àwọn al-umma, fáwọn olùgbàgbọ́ òdodo pé fafirru ila Allah, ẹ sá tìkẹ́tìkẹ́ lẹ́ni tó ń túbá lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá yìí jalla subhana. Bàbá bẹ̀rù ọlọ́ọ̀bá lọ́mọ ń sábà, ẹ bá bẹ̀rù ọlọ́ọ̀bá jalla subhana, ọlọ́ọ̀bá aláàyè ni yóò lọ bá. Ìgbẹ́ tó bá ń bẹ̀rù ọmọ èdè ènìyàn yóò máa sá fún, sáyé sá fún ọlọ́run, àmọ́ lọ ń sábà ọlọ́ọ̀bá jalla subhanahu wa ta'ala ni. Wọ́n ní fal khaifu haribu min rabbihi ila rabbi, ajẹ́gẹ́ tó ń bẹ̀rù ọlọ́ọ̀bá lódodo, haribun min rabbihi ila rabbihi, yóò sá kúrò lọ́dọ̀ ọlọ́run ọba, ibùdó tó wá sá lọ ọ̀dọ̀ ọlọ́run ọba náà ní jalla subhana. Torí pé a lè rí ọlọ́run ọba sá fún, kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí. Ipe tí a bá sáburú pé a sì sá lọ, ọlọ́run sì ní rí wa, kò rọrùn bẹ́ẹ̀, kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ẹni tó rò bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní àná, tó hùwà ẹ̀ṣẹ̀ tó pọ̀, tó dáràn lóríṣiríṣi, nígbà tó fẹ́ wá kú, tó wá ní káwọn èèyàn ohun kan sun òun níná, ká wá kó eérú ohun kan lọ dà sórí omi òkun, kómi òkun fọ́nká. Olùdẹ́dà máa gbé dídé ìjọgbé al-qiyama, torí pé ó rọrùn fọ́lọ́ọ̀bá wa jalla subhana. Ó dán agbára rẹ̀ wò bó bá ti fẹ́ dáwò. Ó ní innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. Àṣẹ ọlọ́ọ̀bá ní jalla subhana, tó bá ti fẹ́ ṣe nǹkan ó kàn sọ fún pé kún máa jẹ́bẹ̀, fayakun yóò sì máa jẹ́bẹ̀ jalla subhana. Ilé náà ni ọ̀rọ̀ al-imam Abu Hafsin nípa ọlá tó ń bẹ fún al-khawf,
ìmọ̀ bẹ̀rù Allah jalla subhanahu wa ta'ala